mi ò ní rẹ̀yìn. Òní ọjọ́ 21. Ṣèbọ́lọ̀ náà ni lẹ́yìn ọlọ́run náà tún ní Sodiq ọmọ Akínbólúbólú gbọ́ mi dáadáa. Láìsí ọlọ́run kò tún sí ẹni tó tún lè dàbí rẹ̀ mọ́. Ọba tó ń jí tẹ́nìkan ò lè jí, òun náà lọ́ba tó ń pa tẹ́nìkan ò lè pa. Tó bá wù ú a jẹ́ kí ilẹ̀ ọmọ fáwọn kan, ilẹ̀ sì mọ́ fún àwa kan. Tó bá wá wù ú ó tún lè jẹ́ kí ilẹ̀ mọ́ sùn bá àwọn kan lókè èèpẹ̀. Ṣèbọ́lọ̀ náà ni jálajàla èlò. Ìwọ lèmi ọmọ yẹn, ọba tó ń kún mi lórí ọ̀fẹ́ àti àǹfààní. Òun ló ní ọ̀rọ̀. Mo sọ lẹ́ẹ̀kan, Àkàndé mo lọ́lọ́run bá mi gángan ló fún mi ṣe. Kìí kú sèmi náà. Mo bá ti gbẹ́nu ní máikrófóònù báyìí, ní ti ń jábọ́ lẹ́nu mi kò yé mi náà. Bàbá Òṣogbo, God bless you. Mo ní ẹ kó gbìyànjú, Ọlọ́run bá mi yóò mọ dé ìgbìyànjú wa ládé. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀lẹ ìyá jẹ, torí pé yín ò kì í sọ̀lẹ. Ẹ múra sí ọwọ́ yín, ẹ sún ṣòkòtò yín tó lè dandan, rí dandan kẹ́ ẹ jèrè, torí pé òrè làwọn màmá wa jẹ lábọ̀ ọjà. Ẹni tó jí ní kùtùkùtù òwúrọ̀ tó gbẹnu iṣẹ́ rẹ̀ lọ, tó bá dàsálẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ bá ń fọwọ́ rẹ̀ ka owó. Ẹ̀jẹ̀ á kí ikú oríire tó dúpẹ́ lọ́run ó ti dé ìgbìyànjú rẹ̀ ládé ni. Ọ̀tọ̀ làdúà, ọ̀tọ̀ láàyè ìgbìyànjú. Ẹni mo parọ́, Àkàndé òótọ́ ọ̀rọ̀ kì í pé a mọ́ sọ̀hún. Ẹ máa yásẹ́. Ọlọ́run bá mi òkè yóò dé ìgbìyànjú wa ládé o. Ẹ̀yin oníṣòwò, látàkárà, oníṣẹ́ ìjọba, aládàáni, ajímẹ́fun lójoojúmọ́. Gbogbo yín pátápátá Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Lórí ìkànnì yìí, pàápàá jùlọ lórí ètò yìí, ẹ kú gbìyànjú. A mọ̀ gbára wa nímọ̀ràn lọ́kọ̀ ọ̀jọ̀kan ìjèjì, a mọ̀ síra wa níyè. Àbàrà àwàdà àti ẹ̀wọ̀n ẹ̀fẹ̀ tí mú kíṣẹ́ ọ yá lọ́ní ìkíni ẹ mọ̀ bá pàdé. Àtàwọn ìkéde tẹ̀ ti sanwó fún, àwọn ìpolówó ọjà tẹ̀ ti sanwó fún. Abasi láǹfààní tàbá bá wọn mánéjìmẹ̀ntì sọ̀rọ̀, a mọ̀ lálejò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjèjì. Sodiq ọmọ Akínbólú, òun ló fi Facebook wà rọrí. Ó fi rọrí ni o, ló jẹ́ kẹ́ ẹ mọ̀, òun ló gbé láì fún mi dání. Àbí tí mò ń sọ yìí, Ọlọ́run ó sọ di ìwẹ̀, ó sọ domi ìwẹ̀ ni, ń bù ú wẹ̀ ní gbogbo. Ó dẹ̀ já sí báyìí pápá àpẹtí ń gbà bí wọlé. Ẹ kú kalẹ̀, ẹ kú gbìyànjú. Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Ọpẹ́yẹmí Owólabí lórúkọ tèmi. Àkàndé ògo ẹni ń bá rìn ní ọ̀gbọ́n.
kalẹ̀ ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú aládé lágbára sí Èdùmàrè. Ọpẹ́yẹmí ló kọ tèmi ń jẹ́ ọ̀pẹ̀yẹ ń pè mí ní Ọpẹ́yẹmí Owólabí MC Money ó raise to power 2M àbí tí mo sọ yìí. Ọpẹ́yẹmí Owólabí MC Money ó raise to power 2M. Ẹ kú gbìyànjú. Níjẹ́jọ́ adágbére kọ́lọ́run ọba mi ó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Ọba tó dá ikú tí kò lè pani. Ọba tó sì dá àrùn sì ní í ṣe láéláé. Òun náà ló dá wa sí dọjọ́ òní. Ó tún wá gbé ń padà sínú ìyàrá àgọ́dọ̀ ń bì. Ó fún mi láǹfààní àtòrí ọ̀fẹ́. Ìjọ Sunday Monday láti sọ̀rọ̀ kẹ́yìn lórí afẹ́fẹ́. Ọ̀wá jẹ́ kó jẹ́ àsọmọ tiwa. Ẹ kú kalẹ̀. A sọ ọ̀rọ̀ kan pàtì níjẹ́jọ́. A nà ń bẹ̀ dáadáa lónìí. Ẹ ti gbà pé kókó ọ̀rọ̀ tí mo láyànnà náà lónìí. Ó ní mo pè ní àkíyèsí pàtàkì. Wọ́n á bi wá léèrè níjẹ́jọ́ mo ní kí ni ẹ̀ ń pè ní àkíyèsí. Ẹ bá lákíyèsí kí ló túmọ̀ sí? Kí ni ìtumọ̀ rẹ̀? Lọ́dọ̀ tí kí lẹ lè sọ ń pẹ́. Òbí ni ń bá sọ̀rọ̀ láàárọ̀ tòní o. Ẹ̀yin òbí tàbí alágbàtọ́, bàbá, mọ̀mọ́, ọ̀dọ̀ ẹ̀gbọ́n ni àbúrò ń gbé. Àbọ̀dọ̀ ẹ̀yin olùránṣẹ́ Ọlọ́run ní àfọmọ́tì lọ́dọ̀ pé ẹ máa bá a tọ́jú ẹ̀. Àbẹ́ alágbàtọ́ tó gbọ́mọ wò ni. Ẹja jọ gbéyàwó ọ̀rọ̀ láàárọ̀ tòní. Ẹja síra wa níyè. Àkíyèsí pàtàkì. Ǹjẹ́ ń kíyèsí bí? Ṣé ẹ̀ ń kíyèsí? Kí lẹ̀ ń kíyèsí? Àsìkò wàwó gan lẹ̀ ń kíyèsí. Kí ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ pé ṣé ẹ̀ ń kíyèsí? Bracket and open the bracket. Àmì kọ́má. Àmì àyọkúrò. Ká tún wá fi àmì ròpọ̀ sí. Ẹ kú kalẹ̀. Ọlọ́run ọba yóò dé ìgbìyànjú tèmi àti yín ládé lágbára láwọn àbí. Iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM náà lẹ́wà. Àwa làkọ́kọ́. Ọlọ́run ọba ní fún wa ṣe. Èyí náà sì láǹfààní àti gbé ẹ̀ńtẹ́ ń tà wá sí iléeṣẹ́ rédíò Tungba. Kó lè bá àfarasajé bí ṣẹ̀ṣẹ̀ fún. Ẹ kú gbìyànjú o. Gbogbo ẹ̀yin orí òrò ẹnu ọ̀jẹ́. Gbogbo ẹ̀yin hustle man, hustle woman. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tẹ̀ ń fòótọ́ ọ̀nù ṣiṣẹ́. Gbogbo ẹ̀yin hustler pátápátá. Bí èèyàn bá sá ti jalè, iṣẹ́ níṣẹ́ jẹ́. Ọlọ́run ọba yóò dé ìgbìyànjú wa ládé. Mo ní sẹ́ ń kíyèsí bí ẹ ṣe ń dá kọ́sítọ́mà yín lóhùn. Tẹ́ ẹ bá fọmọ yín sídìí ọjà okòwò yín sẹ́ ń kíyèsí bọ́mọ yín ṣe ń dá kọ́sítọ́mà lóhùn.
àbúrò tiyín lẹ́yìn fi sí inú okòwò tiyín pé ẹ sáré travel ṣe ń kíyèsí ṣe ń ṣàkíyèsí bí ṣe ń dá kọ́sítọ́mà yín lóhùn sí wọn àti ìbá relationship tó wà láàrin ẹ̀yin àti àwọn kọ́sítọ́mà yín sí wọn àti ìbá relationship yẹn jẹ́ tí wọ́n sì ń mẹ̀ǹtẹ́ rẹ̀ dáadáa síbẹ̀ sì fi sí náà ló wà ọ̀gá ilé iṣẹ́ síwọ náà ń kíyèsí báwọn kọ́sítọ́mà rẹ bẹ́ẹ̀ sì ń lọ tí wọ́n ń bọ̀ ṣe ń kíyèsí báwọn staff rẹ ṣe ń dá kọ́sítọ́mà lóhùn ṣe ń kíyèsí tí kìí ṣe pé owó nìkan ni wọ́n mọ̀ bá wù ẹ́ bá sì wù yín ní kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ̀ ṣáà ti pàwó fèmí màmá ṣe ń kíyèsí bí ẹ ṣe ń bá yín gbọ́jà wá gbogbo ẹ̀yin amúnidára pátápátá sẹ́yìn gan kíyèsí báwọn kọ́sítọ́mà yín tẹ̀ ṣe ránṣọ́ fún wọn. ṣé style tẹ̀ ń ṣe fún wọn ṣó ń dùn ún mọ́ wọn ṣé wọ́n ń láìkí ẹ̀ dáadáa bóyá lè mọ̀ pé mi gan kíyèsí tí n bá sọ̀rọ̀ bó ló ṣe dùn bó ló ṣe ń dún bó ló ṣe ń lọ létí yín. bóyá lẹ mọ̀ pé ẹ gbìyànjú ẹ lè ṣe ìpinnu níbẹ̀rẹ̀ ọdún yìí pé ẹ fẹ́ achieve iye báyìí kódà tí ó bá fi máa di àárín gbùngbùn ọdún yìí iye báyìí lẹ fẹ́ achieve branch báyìí lẹ ti fẹ́ dálẹ̀ ẹ wá ń gbàdúrà bẹ́ẹ̀ lẹ sì ń ṣiṣẹ́ tòótọ́ àwọn èèyàn ń wò yín dáadáa pé ó jára mọ́ṣẹ́ àmọ́ kíyèsí sóun kíyèsí kí ni àkíyèsí tí mò ń gbìyànjú àti sọ ẹ bá wò ó pé oṣù kelo la wà yìí oṣù kẹwàá ọdún ń lọ sópin wẹ́rẹ́díwẹ́rẹ́ ọdún yìí ń bá wa tán sẹ́yìn náà lè ṣàkáǹtì gbogbo ń tẹ́ ẹ kọ́ lẹ̀ níbẹ̀rẹ̀ ọdún iṣẹ́ padà achieve ẹ̀ wọ́n sọ lẹ́ẹ̀kan bó ní ọ̀tọ̀ ní àyè àdúrà ọ̀tọ̀ láàyè gbìyànjú mọ̀mọ́ sẹ́yìn náà ń kíyèsí kí ló fà á tẹ̀fi tí achieve dé level tó yẹ kẹ́ achieve dé nínú ọdún yìí kí ló fà á tẹ̀fi tí ní more customer kí ló fà á tó jẹ́ pé branches tó yẹ kẹ́ ẹ ti ní kò tí ì dé level yẹn product yín tó yẹ kó ti move ju bí tẹ́ ẹ wà yẹn lọ kí ló fà á ṣe ń kíyèsí business ideas tẹ́ ẹ ní ó pọ̀ gan-an tẹ́ ẹ kọ́lẹ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí àmọ́ kíyèsí bó ṣe pọ̀ tó ẹ̀ tí rí kankan mú lò ń bẹ̀ ẹnìkan kò sí yín ẹ̀ kíyèsí ni Sodiq Akínbólú ó kíyèsí ni torí pé tí ò bá kíyèsí tó bá gbé láìfù wa sáfẹ́fẹ́ tó gbáyé mi sáfẹ́fẹ́ tó gbáyé wọn sáfẹ́fẹ́ kò yẹ yín tí ò bá kíyèsí ó lè mọ fún ní wrong answer ẹ lè mọ wò wá kẹ́ ẹ mọ́ gbọ́ voice torí pé ó ń kíyèsí nítorí iṣẹ́ tó yàn láàyò ni
bá fi láìfù mi rọrí jù bẹ́ẹ̀ lọ lórí afẹ́fẹ́ ẹ má jẹ́ ń tẹ̀yìn tí ò bá kíyèsí wrong answer ni ó fún. ẹ kú ìgbìyànjú ọlọ́ọ̀bà mi yóò dé ìgbìyànjú wa ládé o. gbogbo ẹ̀yin ọ́sùlà pátápátá àwa náà ọlọ́ọ̀bà mi yóò jẹ́ kí òkèlè tiwa náà kó ní kíni kó pọ́n á pọ́n lórí lágbára làwọ̀ àbí. ó sì ń ṣe mí bíi kẹ́ ẹ mọ́ text message wọlé. dádì sẹ́yìn náà ń kíyèsí ló fà á tí ẹ fi ṣubú díẹ̀. ẹ lè kàn sí ẹ̀rọ móhùnmáwòrán wa Facebook live wa ní Tungba FM live ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ ẹ̀yin ránṣẹ́ tàbí kẹ́ ẹ láǹfààní kí n tó lọ sójú ọjà ẹ máa gba ìpè 2 sí 3. mo fẹ́ bi í léèrè dádì iṣẹ́ wo lẹ́ ń ṣiṣẹ́ ń kíyèsí tó improve ni àbí ìdàkejì lẹ́yìn ń rí. ẹ kú ìgbìyànjú ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú yín ládé. àkàndé èmi gan kíyèsí ọmọ yìí onímọ̀ọ́mọ́ lóde ìwò olódò ọba mo rántí nígbà yẹn lọ́hùn tí màmá mi bá ń sùn mọ́ínmọ́ín ìgbà máa bá ń méwé nígbà mò ń ṣàkíyèsí bí wọ́n ṣe ń sùn ọmọ wa tún sùn mọ́ínmọ́ín tán àkàndé màá wá gbé mọ́ínmọ́ín rù máa kiri lọ mò ń kíyèsí pé kọ́sítọ́mà báyìí mi tí ìdílé wọn ó sì ń dúró dè mí torí wọ́n fẹ́ jẹ mọ́ínmọ́ín ìyẹ̀wò mọ́ínmọ́ín wọ́n fẹ́ jẹ mọ́ínmọ́ín ìyá àkàndé at the end of the day màá mú wọlé. Bánjọ Olúwaṣeun. Thank you very much. Ṣẹ́yìn náà ń kíyèsí. Gbẹ̀ngà Ajénifújà. Thank you very much. Ṣẹ́yìn náà ń ṣàkíyèsí rẹ̀. Sàdíìkì mo sọ lẹ́ẹ̀kan ọmọ Akínbólú mo ló ń ṣàkíyèsí iṣẹ́ tó yàn láàyò ni. Tí yóò bá ṣàkíyèsí kò ní rí àwọn tó text message wa lórí Facebook. Ẹ kú gbìyànjú o. Ọlọ́run bá mi yóò dé gbogbo kó wa wá ládé. Ìgbìyànjú wo ní já sásán. Bẹ́ẹ̀ bá ń gbàdúrà. Tẹ̀dẹ̀ ń ṣe kíni. Tẹ̀ ń gbìyànjú. Náà làálàá ń tagbẹ̀. Ọlọ́run lọ́ba ní pé kí so ó ta. Ẹni tí ò gbin sú kò lè wúsù. Ẹni tí ò sì gbin kòkó ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò lè ká kòkó. Lẹ́yìn bá sì gbin iṣu ó ṣòro kó tó wú kàsáfà kò lè wẹ́gẹ́ at the end of the day. Ohun tí ẹ̀dá bá gbìn ó ní ẹ̀dá yóò ká. Ẹ kú gbìyànjú. OOM. Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money. Ẹ má gbàgbé pé a lọ sójú ọjà láìpẹ́. Àǹfààní ńlá ní ajẹ́fẹ́yìn náà kẹwàá polówó ọjà yín lè ṣe rédíò Tungba 100.9 FM. Kí èkó yín kó farasajẹ́ bí ṣẹṣẹ fún. Sodiq Akínbólú lájọ wà nílé agodo. Inú jẹ́ ẹ máa rí wa wò kétékété. Ó ní Ọlọ́run ọba mi gbé láìfò wálé lọ́wọ́ ní sáà tá a wà yìí. Ìbá ń sọ fún kọ́lọ́run bá mi kó jẹ́ kó mọ́nẹ̀tò ẹ̀ dáadáa. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Tàbí kẹ́ ẹ lọ sí Dukadan Gas. Gbogbo ẹ̀ka Dukadan Gas tẹ́ bá ti dé. Ẹ sọ fún wa pé ẹ fẹ́ polówó ọjà nílé iṣẹ́ rédíò Tungba. Àbí kẹ́ wá sí ẹ̀ka ìpolówó ọjà wa nílé iṣẹ́ rédíò Tungba náà Fọ́ọ̀kan Estate ní Ìta Olúwo.
ìṣẹ́jú bíi gbẹ́rẹ́njá tí màá lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa. kété tí ó bá ti di aago mọ́kànlá kọjá 20 ìṣẹ́jú ń lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa. tí bá ti wá padà dé ẹ láǹfààní àti text message tàbí kẹ́ ẹ pè wọlé. ṣé ẹ̀ ń kíyèsí kí ló fà á tí èròǹgbà tẹ́ ẹ kọ sílẹ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí lórí okòwò tẹ́ yàn láàyò tí ò fi tí ì wá sí ìmúṣẹ? ẹ̀yin lẹ̀ ń gbàdúrà dáadáa, àdúrà gbà, ìṣèpàdúrà yín ò gbà, àmọ́ ṣé ẹ̀ ń kíyèsí. ẹ kú kalẹ̀ Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money mò ń bọ̀ mi tí ì dé. ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. ẹ̀yin lẹ ń fura sí. ṣẹ́ni ọlọ́run bá gbàdúrà fún olóhùn làálùyọ. ẹ̀yin lẹ ń fura sí. Pato Ranking Show ọmọlúwàbí ẹ̀yin lẹ ń fura sí. Torí mo yàtọ̀ sẹ́, mo yàtọ̀ sẹ́. Party, snapping the photo. Dancing, baby. I can see you ready. I know go tell you daddy. You know you run this party.
want to achieve better results, You must do go down. When you hear this, you must do go down. Say no matter waiting day, you must do go down. When you hear this, you must do go down. Some people they love you as you they dance and go down. Oh yeah, baby, mole, merry go round. Hey Baba, oh, fẹ́ tún lọ gbé jà wá o. Àwọn ọmọ ń gbé tún ra ká o. Ìjó tanjó ní pàwá o. Party, títí tomorrow. Party, snapping the photo. Dancing. Everything you put your hand go walk. Your name go open doors. You self go be a boss. Amen. Amen. Everything you put your hand go walk. Your name go open doors. You self go be a boss. Amen. Amen. Every hustler getting paid. Where the hustle go come the pay. Your own in no go take. Amen. If you don't find work, do your own. God self go do his own. And flesh go cover bone. Amen. Amen. If you believe it, say amen. If you believe it, say amen. If you believe it, say amen. 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 Everything you put your hand go on. Your name go open doors. You self go be a boss. Amen. Amen. Everything you put your hand go on. Your name go open doors. You self go be a boss. Amen. Amen. Sister where one man receives until where they find begin. One day you go born twins. Amen. Amen. Everything you put your hand go on. Your name go open doors. You self go be a boss. Amen. Amen. Every hustler getting paid. Where the hustle go come the pay. Your own in no go take. Ẹ káàbọ̀ padà. If you don't find God self Ibi àròkọ tìsí náà láti mú. a boss. You self go be a boss. Amen. Amen. M Where the hustle go O raised to power M your own in no go. Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money. If you don't find work, do your Ẹ kú gbìyànjú. God self go do his own. And flesh. Gbogbo tá a bá dọ́wọ́ wọlé Amen. Amen. yóò yọrí sí rere lágbára láwọn àbí. Amen. If you believe it, say amen. If you believe, Amen. say amen. Amen. Àwọn orin àdúrà, Everything you put àwọn orin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan. your name go open doors. You self go be. Almighty God will open the door for you. Amen. Everything you put your hand go up. Your name go open. Anything tá a bá fọwọ́ wọlé, Go be a boss. Ọlọ́run bá mi yóò jẹ́ kó jọ sí rere. Amen. Sister where one man receives until where they find begin. One day you go born twins. Amen. Ẹ gbà mí gbọ́, They're not where don't look. tí n bá sọ, Landlord come. Ọlọ́run bá mi ló fún un sọ. One Òun ló sọ ọ́, landlord. tá a bá gbowó wọlé, Amen. èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Watch Ẹ sàmì kẹ́ gbé tó àdúrà. if you believe it, say amen. No. Amen. Amen. Everything you put your hand go up. Your name go open doors. You Amen. doors. Amen. 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 Everything you put your hand go. Amen. Your name go open doors. Amen. Self go be a boss. Amen. 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 Mo ní sẹ́yìn ń ṣàkíyèsí
àkíyèsí pàtàkì. Àbókí olówó sí wọn náà ń ṣàkíyèsí. Wọ́n bá gbéṣẹ́ píríntà fún ẹ. Ẹ bá wa píríntì nǹkan yìí. Tí mistake bá wà lọ wà ń bẹ̀. Tó dẹ̀ lọ deliver ṣẹ́. Ìbéèrè tí wọ́n kọ́ bí ẹ náà ni pé sẹ́yìn ò kíyèsí ni. Tẹ́yìn bá wá tún wá argue tẹ́ mẹ̀bẹ̀ẹ́bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ wọn à ní pè ń jọ mi. Àbókí olówó sí ọ̀gá ń ṣàkíyèsí. Ọba kankọ́ ẹ ṣàkíyèsí. Àkíyèsí pàtàkì. A kú ìgbìyànjú. Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Gbogbo ẹ̀yin orí òrù ẹnu ọ̀jẹ́. Gbogbo ẹ̀yin ọ́sùlà pátápátá. Gbogbo ẹ̀yin kókòókò jẹ́jàǹjàǹ. Tẹ́ ẹ ti jáde láti fẹ̀ àfẹ̀mọ́júmọ́. Bí èèyàn bá dá wọn mákẹ́ẹ̀tì wá káàkiri. Yóò mọ̀ pé à ń gbìyànjú lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ bá ṣe dé àwọn ẹsẹ̀ ìrònà káàkiri bus stop kiri pàápàá jùlọ nípìnlẹ̀ Èkó wa. Bẹ́ẹ̀ bá ṣe rí àwọn tó dé táyìn lẹ́rìí àwọn tó ru apẹ̀rẹ̀ basket ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan mọ lé mọ́tò mú. Àwọn ẹlẹ́sẹ̀ náà mọ jàdùdà bí wọ́n ṣe kọjá. Bẹ́ẹ̀ làwọn kan lórí ìrìn náà ti mọ wọ aago. Tí ẹ̀ ṣẹlẹ̀ níjọ́ kan. Ó ṣẹlẹ̀ níjọ́ kan. Sodiq gbọ́ mi dáadáa. Kò fọ́nì. Bẹ́ẹ̀ ni ó ṣe múra tó ṣe fọ́yìn tó. Sọ ìbò ṣe múra tó dé táyìn tó gbé báàgì kẹgbẹ́ tó. Orí ìrìn ní ti ṣe kíni ló ń lé mọ́tò ó mú. Bẹ́ẹ̀ ló tó ń jẹun lórí ìrìn. Ló ń fomi lé náà lórí ìrìn. Wọ́n á tọ́ọ̀chì bàbá yìí ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ọjọ́ ti lọ ní táìmù lọ. Àwọn gbọ́dọ̀ wọṣẹ́ ní aago 8. Kò lè tó jẹ náà ni. Mo ní lágbára lọ́wọ́ àbí Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Àní ṣìṣe. Àǹfààní lára lájẹ́fẹ́ yìí náà kí wá polówó ọjà yín. Iléeṣẹ́ rédíò Tùngbá 100.9 FM. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Lówó tí ògùn pa ni. Ẹ̀yin ẹ fi dán Ọlọ́run bá wò. OOM 0 raised to power M. Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money. Ẹ kú ìgbìyànjú. Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Ẹ láǹfààní àti text message lórí Facebook wa. Tùngbá FM Live. Ìbéèrè mo bi wá léèrè sẹ́yìn náà ń ṣàkíyèsí. Sípò tẹ́ wà láti last year. Sípò yẹn náà lẹ́tọ́ wà tí náà. Gbogbo tẹ́ ẹ fẹ́ achieve tẹ́ ẹ kọ sílẹ̀ ní January. Tó bá mọ̀ rè. Kí ló fà á? Ṣé ń kíyèsí? Ilésanmí Olúwọlé sẹ́yìn náà ń kíyèsí lójú ìwé Facebook wa nìyẹn. Mr. Ilésanmí Olúwọlé ó kọ tẹ́ fi sí yẹn tó jẹ́ AK àwọn ò ní lè sọ. Bí èèyàn bá pawó dáadáa tó bá ṣe kíni tó ọ̀sù dáadáa tẹ́ bá rí ọ̀sùlà tó yára mọ́ṣẹ́ dáadáa tó bá wà ń kawó lọ́wọ́ alálẹ́ tàbí ní ìparí oṣù
wọ́n á lọ ṣe yahoo ni. ilé sanmi God bless you. Gbẹ̀ngà Ajénifújà dáde Abigail nìyẹn amúnidára wa lókè Muti God bless you. ẹ láǹfààní àti pè wọlé ẹjẹ́ ń gba ìpè mélòó kan kábìrà wà léèrè sẹ́yìn náà ń kíyèsí ẹ̀yin bẹ́ẹ̀ bá fìyàn sí orí ọjà yín ó yẹ travel ọ̀sẹ̀ méjì péré ọjà wa joro ìgbà tẹ́ ẹ dé ẹ ṣàkíyèsí àbí ọjà tiyín ṣọ́ọ̀bù tiyín ọ́fíìsì tiyín ò ní rẹ́kọ̀dù tó bá di at the end of the day àbí end of the year ẹ wà mọ̀ pé bó lẹ ṣe ṣe ẹ kíyèsí ni ṣe ń kíyèsí àkíyèsí pàtàkì 08113051009 tàbí 08056131009. Sodiq Akínbólú ń bi mí léèrè pé òun dẹ̀ ní MC Money mo ní bísínẹ́sì kan tó yẹ pé a lè ṣe a lè fi 50,000 naira ṣe ẹ mọ̀ dá lóhùn bísínẹ́sì ó ti fọ́ orí ẹ̀ kì í sòun náà àti kékeré ló ti mọ̀ ní tẹ́ ń pè ní bísínẹ́sì kó lè tó jẹ náà ni. 08113051009 sẹ́yìn náà ń kíyèsí àkíyèsí pàtàkì tẹ́ ẹ bá ń kíyèsí níbo ni okòwò yín dé níbo lẹ́rù pé ọlọ́run bá mi mú yín lọ tẹ́ ẹ ní ìgbàgbọ́ hello olóríire àkọ́kọ́. hello sir. ẹ káàárọ̀ sà ẹ kú ìyálẹ̀ta. ẹ káàárọ̀ àmàkúṣẹ́lú. yes sir ẹ kú gbìyànjú. ọlọ́run àmàkùnrin lọ́wọ́ ti jẹ́. àmín ẹ kú gbìyànjú. wọn àwa ní jírígbé láti ọlọ́ àwa nìyẹn o. àmín ẹ sì kú gbìyànjú. àìbá pátí láti tẹ̀gbẹ́ ayé pé. bàbá mo kí yín ṣe ń kíyèsí nínú òkòwò tẹ́ ń ṣe. ọ̀rọ̀ tẹ́ mú wá ó kẹnu gan bí àtàrà bá mi kàn. gbogbo ọ̀nà làkíyèsí wà ọ̀nà àkíyèsí ó yapa. lórí ọmọ lásán àwọn àkíyèsí kan wà tá a gbọ́dọ̀ má máa ṣe. lórí ọmọ lásán àwọn àkíyèsí kan wà. next week topic mi nìyẹn next week topic mi nìyẹn. ẹ ti rí ìyẹn ó ṣe ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ló ń ṣe bọ́ lórí ọ̀rọ̀ ti ṣe ó dáa kí ẹ máa ní àkíyèsí. àkíyèsí gangan ni máa mọ̀ pé ṣé nǹkan tí mò ń ṣe yìí sọ́nà mi ni àbí òun sọ́nà mi. lórí kéèyàn bá àkíyèsí èèyàn gan lè máa ṣe bí aláìṣe èèyàn lè máa rówó bí aláìrí. God bless you. ó jẹ́ lórí bá ṣe ń ná ni àbọ̀nà tó ń bá wọlé ni. God bless you. àkíyèsí bá ti wà gbogbo nǹkan kéré. ẹ ṣé mo dúpẹ́ bàbá tí Ìjẹ̀bú ayé pé tẹ́ ẹ bá ti láǹfààní àti pè wọlé ẹ dárúkọ yín ó kọ méjì ni o ó kọ mi ní Sodiq Akínbólú. bẹ́ẹ̀yàn bá ṣàkíyèsí okòwò rẹ̀ dáadáa yọ mọ̀rú èrè tí ó jẹ́ at the end of the day. àkíyèsí ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbìyànjú yìí. onímọ̀rúwà yìí sò ń ṣàkíyèsí síbi ó ṣe gbé mọ̀rúwà rẹ̀ jáde láàárọ̀ àná síbẹ̀ náà ló ṣe wà lónìí. kíní tó ń dún lápá àṣàlẹ̀ yẹn ọ̀pọ̀ nílò àkíyèsí ni. àmì àṣẹ Èdùmàrè Káyọ̀dé Ọlámilékan wọ́n ṣàdúrà fún mi lédè ìbò wọ́n ní you no go finish in life
for life ẹ ṣe àdúpẹ́ o wọ́n là ní tán nínú ayé wọ́n ní well done sir wọ́n láwọn ń gbádùn mi dáadáa. Aboki Olowe International. God bless you, sir. 081 13051009. Abi 08056 131009. Bẹ́ẹ̀ yẹn bá ń ṣiṣẹ́ kan láyé yìí. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀ sà. Yẹ̀sà ẹ kú ètò. Ọlọ́run ní ìtọ́ ẹ kú ìyálẹ̀ta. Ẹ ra sà. Lágbára láwùjọ àbí Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú yín ládé o. Àmì sá o. Ẹ kú ìgbìyànjú sẹ́yìn ṣàkíyèsí nínú ìgbìyànjú yín. À ń ṣàkíyèsí àbá àkíyèsí ti tèmi ni wípé ó dá lérí ìrìnàjò méjì. Ok, ẹ sá wò. Àkọ́kọ́ ni aya téèyàn fẹ́ sílé. Èkejì ni ibi tí èèyàn ń gbé gẹ́gẹ́ bí ayálégbé. Ó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú èèyàn lókè èèpẹ̀. Ó ní í ṣe pẹ̀lú. Ń gbọ́ yín. Ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tẹ̀yàn láàyò. Bẹ́ẹ̀ ni sà. Ẹ sá wò. Ok, ní àkọ́kọ́ náà Ayọ̀bámi ọba bí lórúkọ mi. Ok. Mo ń gbé ní Fágbà. Ok, Fágbà lẹ ti ń gbọ́ wa báyìí. Bẹ́ẹ̀ni ọmọ bíbí òkè mẹ́sì Èkìtì lè ní. Ok. Ok, so now straight to the point. Aya tí èèyàn fẹ́ sílé tí ó bímọ fún yàn. Tí èèyàn tó pinnu tó gbìyànjú tó ní òun ò ní fẹ́ kíyà jẹ aya wọn. Àti pé láti ara ẹ̀ pé ìyà ò ní jẹ ọmọ. Wọ́n jẹ́ wípé gbogbo ìyànjú èèyàn nípa láti tọ́jú rẹ̀ èèyàn ráyè tọ́jú ìyá tí ó fi abẹ́ ara ẹ̀ dí ní táyé. Tó yẹ kó gbogbo láti ara ẹ̀ ṣé ń gbọ́ mi bàbá? Àgbọ́yé. Ok, tó jẹ́ pé èèyàn ráyè láti tọ́jú ìyá tó wakọ̀ èèyàn wá sáyé. Tẹ́tẹ́ ìtọ́jú tó yẹ kéèyàn fún ìyá ẹni ìyá títí ẹ̀ wípé ìyá àná ni kìí pé kéèyàn mọ̀ tẹ́ńbẹ́ bọ̀ kó lè máa fà ní pé òun lọ́kọ rí. Òrèbètè ẹ bá láǹfààní àti pípadà. Ohun tí mò ń gbìyànjú àti sọ náà ni pé ẹ kú gbìyànjú lètò yìí ètò lẹ́kú ìgbìyànjú yín lórí iṣẹ́ tẹ̀yàn láàyò, ìgbìyànjú yín lórí okòwò tẹ́ ń ṣe, ìgbìyànjú yín níbi tẹ́ ti ń ṣiṣẹ́, ìgbìyànjú yín ní gbogbo ọ̀nà kọ́nà tẹ́ fi mú owó wáyé, tí ẹ fi ń pawó wọlé, lẹ́yìn náà fi ń rọwọ́ tì í bẹnu, tẹ́ fi lè rán ọmọ lọ léèwé, iṣẹ́kíṣẹ́ tí ìbáṣà tí í ṣe pẹ́ ń jalè, ìgbìyànjú ni. Ẹ ti ń wakọ̀ ìgbìyànjú ni. Ẹ ti ń mọ̀bẹ ìrẹ́lé ìgbìyànjú ni. Ẹ ti ń ṣe kátàkárà ìgbìyànjú ni. Kódà ẹ ti ń pàṣẹ èèyàn lójú pópó ìgbìyànjú ni. Irú sẹ́tẹ̀mì náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìgbìyànjú náà. Mo wá bi wá léèrè pé ṣé ń ṣàkíyèsí ìgbìyànjú yín. Gbogbo ọjà tẹ́ ní nínú store ẹ ti lọ́kàn pé kó tó di òpin ọdún yìí irú èrè báyìí lẹ́ẹ̀fì jẹ. Ó ti ń lọ sí parí ọdún oṣù kẹwàá rèé, iye tó yẹ kẹ́ ẹ ti fi jẹ ẹ tí ì fi jẹ, bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń gbàdúrà ẹsẹ̀ ń múra síṣẹ́. Wọ́n á bi ní léèrè pé ṣé ń ṣàkíyèsí kí ló fà á. Àkíyèsí ṣe pàtàkì nínú ìgbìyànjú ẹ̀dá, nínú okòwò tẹ̀yàn láàyò, nínú iṣẹ́ tẹ̀ ń ṣe, ṣé ń ṣàkíyèsí. Káyọ̀dé Ọlálékan
wọ́n ní ká jẹ́ káwọn èèyàn join wa ní Facebook ẹ̀yẹ́ kan tẹ̀ ẹ́ sójú ẹ̀ Tungba FM live ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ kú gbìyànjú pẹ̀lú ọmọ yín olólùfẹ́ OOM Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money O raised to power M. Ẹ tẹ̀ sójú ẹ̀ Facebook wa Tungba FM live. Hello. Hello, ẹ sọ̀rọ̀ sókè dáadáa. èmi náà tún ní ọmọ yín ni tó pèsè láìpẹ́ yìí. Ok. Ayọ̀ bá mi ọmọ òkè méjì. Ok bàbá mò ń gbọ́ yín. Ẹ̀sán ní kúkúrú èdè ẹlẹ́ẹ̀kejì ni wípé jẹ́ nǹkan mi kékeré. À ń gbọ́ yín. Ní kúkúrú èdè ẹlẹ́ẹ̀kejì níbi tí èèyàn bá ń gbé tó yẹ kéèyàn máa ní àkíyèsí. Tọ́lọ́n bá ti ń ràn èèyàn lọ́wọ́ ló di pé ó ń ga. So níbi téèyàn ń gbé ayé onílé a máa tẹ́ ẹni tó yẹ pé èèyàn lè máa kíyèsí torí ó lè gbogbo fẹ́ ni kó mọ̀ fọkàn fẹ́ ni. Tẹ́lẹ̀ pé gbogbo owó ọlẹ́dọ́ máa ń fi kún owó ilé yẹn kankan àwọn àkíyèsí kọ̀ọ̀kan ni wípé ọ̀tá ti ń wọlé bọ̀ ọ̀tá afẹ́ ajẹmọ́fẹ́ àjò. Ok. Ní kòjọ pẹ́ẹ́rù. Ẹ ṣé sà mo ti yọ ohun tí mo fẹ́ yọ God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ tó fún ẹlòmíì náà láàyè mo ní sẹ́yìn kíyèsí nínú okòwò yín kí ló fà á tí ò fi move forward kí ló fà á tó fi wá gba igi relay kí ló fà á tó fi slow kí ló fà á tó fi step back ṣé ń ṣàkíyèsí bó ṣe kẹ́ ẹ dáhùn kọ́sítọ́mà lóhùn lẹ́ ń dá wọn lóhùn ṣé ń ṣàkíyèsí ọjọ́ tẹ́ ẹ ní kẹ́ bá yín jókòó sí ṣọ́ọ̀bù yín kí lẹ ṣàkíyèsí ṣé okòwò yín ṣé mákẹ́ẹ̀tì lọ dáadáa bó ṣe yẹ kó lọ bí n sọ kí wọ́n jà yín ló lẹ̀ mọ́ sí mi gbọ́ o àmọ́ síbẹ̀ sí mọ́ dá wọn kọ́sítọ́mà lóhùn wọ́n sì dá wọn lóhùn 08056131009 ẹ kú kalẹ̀ ẹ sì kú gbìyànjú ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé ẹ ti ń wakọ̀ ìgbìyànjú ni ẹ ti ń tajà ìgbìyànjú ni kódà ẹ ti ń kólẹ̀ kó dọ̀tí kò síṣẹ́ tí ò lérè ìgbìyànjú ni ẹ tó ń gbé nǹkan kan síwájú ìta tó náà ń sọ pé ó ń polówó ọjà ìgbìyànjú náà ni ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé àní ṣe lásán. (08056131009) Hello. Hello. Ẹ kú ìyálẹ̀ta sà. Hello. Ẹ kú ìyálẹ̀ta o. Yes sir. Àfà Abíọ́dún ló ń sọ̀rọ̀ láti Ìkòròdú. Àfà Abíọ́dún láti Ìkòròdú ṣe ń ṣàkíyèsí nínú sẹ́tẹ̀yìn láàyò. Bẹ́ẹ̀ ni o, ẹni tí ò bá ṣàkíyèsí gbogbo ẹni náà kò ní lọ síwájú o. Ẹni tí ò bá ṣàkíyèsí dáadáa náà tó yàn láàyò irú rẹ̀ kì í ní ìtẹ̀síwájú. Ọlọ́run ọba wa gan tó dá wa ó ń ṣàkíyèsí ní tó dá lórí ilẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ God bless you. Àáfà yẹn ní ọlọ́run ọba wa gan olódù tó máa rè gan ṣàkíyèsí àwọn èèyàn tó dá ọ̀rọ̀ ńlá ni. Hello ẹ kú ìyálẹ̀ta. Hello. Hello. Kí ló kọ yín bẹ tí ń pè? Wọ́n pè mí láti ọ̀pọ̀ àjà. Kí ló kọ yín? Àrùn ló ń pè mí sọ. Ok bàbá nínú okòwò tẹ̀yàn láàyò iṣẹ́ tẹ̀ ń ṣe ṣẹ́ ń ṣàkíyèsí.
nípa sí èsì bàbá. Hmm. Ìyẹn ló lọ sí téèyàn bá ṣàkíyèsí ìyàn nígbà tó lòun mú lòun lọ síwájú ìyàn àbọ̀ ìpadà sẹ́yìn nínú ayé. Wọ́n lè mọ gbọ́dọ̀ máa tẹ̀ sára ìyẹn wò. Èrò àwọn ètò báyìí la fẹ́ láti ìránṣẹ́ ayé. Ẹ ṣé àdúpẹ́. Ó dáa. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé God bless you bàbá mi. Ẹ ṣé o. Àsọdé kí Akínbólú ẹ bá ń kọ nọ́mbà bàbá yẹn lẹ̀. Bàbá nírú àwọn ètò báyìí làwọn fẹ́. Ọlọ́run mọ̀ ní kì í mọ̀ ń ṣe mi. Ẹ bá ń bá àwọn management sọ̀rọ̀ kí wọ́n bá ń endorse ẹ̀. Ẹ kú ìgbìyànjú mo pè àkọlé rẹ̀. Ẹ kú ìgbìyànjú. Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Ní ṣàṣetì tọmọtọmọ. Bàbá yẹn sọ nǹkan kan tí mo gbá mú. Wọ́n ní béèyàn bá ṣàkíyèsí tó yàn láàyò iṣẹ́ tí ń ṣe. Irú wọn kàn máa dàbí odò adágún ni. Irú wọn máa ń padà á sẹ́yìn ni. Tàbí kẹ́ mọ́ pòyì bí àga bábà. Ẹ mọ àwọn àga bábà àtijọ́ kò yé yín. Ẹ jẹ́ n tún gba ìpè lẹ́yìn. Dádì ṣe ń ṣàkíyèsí. Ìyá ọlọ́jà ṣe ń ṣàkíyèsí ọjà yín. Bàbá ọlọ́jà sẹ́yìn gẹ́ ń ṣàkíyèsí ọjà yín. Àwọn tó ń tajà nínú ọjà lé nínú bí tẹ́ ti tẹ́ ń so lórílé lórí sẹ́yìn ń ṣàkíyèsí wọn. Mo sọ lẹ́ẹ̀kan Àkàndé mo wí pé bọ́gà iléeṣẹ́ gan ò bá ṣàkíyèsí iléeṣẹ́ rẹ̀ wọ́n ṣe wu àwọn òṣìṣẹ́ ni wọ́n sì máa ṣiṣẹ́ o. Ìbá ń dàrú ọkàn mi. Owó aláàrú òkùnkùn pé ọ̀gá tọ̀ ọ̀gá ọ̀tọ̀. Hello olóríire tó wà ń bẹ kú ìyálẹ̀ ta. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Alájà Akọ́mọláfẹ́ láti kó olówó ni o. Màmá mi Alájà Akọ́mọláfẹ́ ṣe ń ṣàkíyèsí. Ó nẹ́sẹ̀sì kéèyàn máa ṣàkíyèsí okòwò tó bá yẹ. Ó nẹ́sẹ̀sì kéèyàn máa ṣàkíyèsí okòwò téèyàn bá ń ṣe. Ọ̀rọ̀ bá kéèyàn máa tajà. Ó kó ọjà méjì àtúndì kan. Ó ní ẹ̀jẹ̀ kó má ṣàkíyèsí ẹ̀. Ó máa fẹ́ ṣàkóso mẹ́wàá àti gbogbo mọ́kànlá. A kàn ní pé ọjà ń yòrò ni. Ó dẹ̀ mọ̀ máa ṣọ́. Gọ̀bọ̀. Màá mi ẹ ṣé mo dúpẹ́. Mo ti yọ tí mo fẹ́ mú kúrò bẹ́ẹ̀. Wọ́n ní béèyàn bá ń ta ọjà. Sọ́ni kì í gbọ́ mi dáadáa. Àlàájà ní tí ò ṣàkíyèsí. A kàn mọ́ rí pé ọjà ń jòrò náà ni. That is to say, béèyàn bá ń pawó ọjà gan ló kàn ń mú un ná díẹ̀ tí ò sí nǹkan pàtó pé n tí mo fẹ́ fowó ìṣeré. A kàn mọ́ rí pé kò rajà míì kún ọjà tó ní lórí ìgbani. Àkíyèsí pàtàkì pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín. M O raised to power M Ọ̀pẹ̀yẹmí Owólabí MC Money lórí ètò yín ètò wa. Ẹ kú ìgbìyànjú. Ọlọ́run bá mi yóò dé ìgbìyànjú wa ládé. Gbogbo ẹ̀yin tẹ́ ti jí bí ògbé tẹ́ ti jí láti kùtùkùtù òwúrọ̀. Láfẹ̀mọ́júmọ́ láti bọ́ sẹ́nu okòwò wa. Àní ṣe lásán lágbára láwọ̀ àbí. Ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ lórí Facebook wa. Tùngbá FM Live. Thanks àkíyèsí. 08113051009. Hello. 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 Káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà, ẹ kú ìyálẹ̀ta. Kí ló kọ? Pásítọ̀ lẹni tó sọ̀rọ̀. Kí lẹ wí? Pásítọ̀ Látúnjí. Pásítọ̀ Ọlátúnjí láti bo? Láti Ògìjó. Láti Ògìjó bàbá. Ó yẹ kíyàn máa ṣàkíyèsí o. Bí a ṣe jẹ́ pásítọ̀ yìí, àwọn pásítọ̀ mi wà lẹ́gbẹ̀ẹ́ tá a bá invite. Tó bá gorí pẹpẹ báyìí. Èèyàn máa lù sọ̀bọ̀ ìjọ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èèyàn wá rò pé iṣẹ́ ayé ni kì í ṣe iṣẹ́ ayé. Àwọn kan wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ bá wọn dùn pọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Bẹ́ẹ̀ náà lórí ní gbogbo ọjà.
so ìyá mi sọ fún mi pé bí nǹkan bá ń dùn kíyàn máa ṣọ́ra. bí nǹkan bá ń dùn kíyàn máa ṣọ́ra kó máa ṣàkíyèsí. God bless you, sir. àìṣe àkíyèsí tí nǹkan bá wá yí èyàn ò ní mọ tó ti wá ṣùgbọ́n bí ọba ní àkíyèsí wa mọ tó ti wá pé ìgbà báyìí tẹ́nìkan báyìí wọnú iṣẹ́ ìránṣẹ́ mi tó wọnú ayé mi nǹkan báyìí ṣe. God bless you, sir. wàá lè fura kì í ṣe gbogbo kì í ṣiṣẹ́ ayé o àkíyèsí ṣe pàtàkì. ó kọ yín lẹ́ẹ̀kan sí. Pásítọ̀ Ọlátúnjí. Pásítọ̀ Ọlátúnjí láti Ògìjó wọ́n ní kódà gan àwọn tó gbé mi rìn wọ́n tún yàbàrá ń tiwọn wọ́n ní kódà gan nínú iṣẹ́ ìránṣẹ́ Sodiq tó gbọ́ràn míì táwọn gbà yọ another topic ni àkíyèsí yìí ó gùn gan episode by episode láàmú ṣe kọ́lọ̀ mọ́pẹ́ àlòkù ló ń sọ̀rọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tá a jọ tó lónìí gbogbo ẹ̀yin tẹ́ kàn sí wa lójú ìwé Facebook wa Mr. Káyọ̀dé Ọlálékan ṣe àdópẹ́ bá wa ṣí àrẹ. Mr. Olúmídé Síkírù Oyèbánjọ God bless you, sir. Mr. Sodiq Akínbólú God bless you. Lẹ́sànmí Olúwọlé God bless you, sir. Gbẹ̀ngà Ajẹ́nifújà bàbá Abigail ní Ìmùtí amúnidára nìyẹn God bless you. Bánjọ Olúwaṣeun thank you so much. ẹ jẹ́ sáré sọ eléyìí ẹ máa ṣàkíyèsí nípa okòwò tiyín ẹ bá ń ṣàkíyèsí lórí okòwò yín dáadáa ẹ mọ ibi tẹ́ ẹ ti fẹ́ ṣubú tàbí ibi tẹ́ ẹ ti ṣubú tàbí ibi tó kù káàtó kódà bẹ́yẹn bá ń ṣàkíyèsí tó yàn láàyò bí pásítọ̀ Ọládélé ṣe sọ yẹn ibi tó bá fẹ́ yin jẹ nínú okòwò yín ẹ tètè mọ̀ ẹ lè ti fẹ́ wá àtúnṣe sí i. mo ń gbìyànjú àti sọ ohun tí mo ń gbìyànjú àti sọ náà ni pé a lọ kàròyìn báyìí ànírìnjò báyìí lọ a pàdé lọ́jọ́ méje mọ́ bínú ẹ kú ìyálẹ̀ta ẹ sì kú ìgbìyànjú Ọlọ́run bá mi yóò mọ̀ dé ìgbìyànjú wa ládé Ọpẹ́yẹmí ló kọ tèmi owó làbí bàbá tó mi lọ́mọ MC Money OOM O raised to power M OOM mò ń fayọ̀ sọ fún yín pé a pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára láwùwà bí Babátúndé Àmùdá God bless you. Sodiq Akínbólú àjọ tòní ló jẹ́ kẹ́ mọ́ rí mi wò kétékété ló ṣe ka yàrá ìròyìn wa wọ́n fún ìfẹ́ Ọlọ́run ọba mi òkè á pàdé ẹ wọ́n tẹ̀sí méjì ìbọn ẹ bá gbádùn rẹ̀ dáadáa ẹ bá wa ṣí àrẹ Ọpẹ́yẹmí Owólabí 081351276 081351276 á pàdé lọ́jọ́ mẹ́jọ.